káyì má gbé kúrò níbẹ̀, fídíò yóò ṣe gbé kúrò para. Jígí ló ń wò lọ́wọ́ mi yìí tí wọ́n fi ń wojú láyé àtijọ́, ṣùgbọ́n gbọ́ mi dáadáa, ohun tí wọ́n fi jígí yìí ṣe pọ̀ púpọ̀. Jígí tó ń wò lọ́wọ́ mi yìí wọ́n fi tú ayé ẹni ṣe, bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ fi ń ba ayé èèyàn jẹ́. Àmọ́ yé ẹ̀dá tí wọ́n sọ wípé ogun monitoring spirit ń bájà, ohun tí wọ́n máa ń lò rèé tí àwọn àgbà máa fi ń worí ayọ̀, abálájọ tó fi lè tó fi rí bá, abálájọ táàmùbọ́ fi ń dàn ọ́ láàmú, abálájọ tó fi wà nílùú ọba ṣùgbọ́n òòrò ohun rere gbèsè, abálájọ tó fi jẹ́ pé òun lélele ṣùgbọ́n ò bá, abálájọ tó fi jẹ́ wípé òun ṣiṣẹ́ bí erin òun jẹ̀jẹ̀ rírí. Ẹgbọ́n mi gbogbo ẹ̀dá alààyè, ẹ̀yin 21 àkọ́kọ́ tẹ rí àmì ṣe tẹ̀sí rí sí ẹ̀, mo lu àṣẹ wòólì sínú ayé rẹ. Jígí àbàmì tí ayé fi ń wo ògo rẹ lórúkọ Jésù àlùfọ́. Yàrá bíbù rabita ọ̀là kàbíbabu ajalẹ́lẹ́ gìmìrìbù àfàràbíà. Ìwọ tó rí àmì ṣe májẹ̀mú òkùnkùn àwọn àgbà tí wọ́n fi jígí worí ayọ̀ rẹ lóru ọ̀gànjọ́ tàbí lọ́sàn-án, tí wọ́n fi ń darí ayọ̀ rẹ nù sódò, tí wọ́n fi ń ba eré ayọ̀ rẹ jẹ́ mọ́ lára, tí wọ́n fi ń sọ ògo ara rẹ di òfo. Mo wí lónìí yìí àti jígí àtàwọn tó lò lórí ayé rẹ ara sán pa wọ́n. Ẹgbọ́n mi gbogbo ẹni tó tẹ odù ibi sọ ojú jígí láti fi ba tiẹ̀ jẹ́, ayé á máa tẹ odù sí ojú gíláàsì, wọ́n á dẹ̀ máa fẹ́ sínú atẹ́gùn, wọ́n máa fi gba ògo jẹ́ lára ènìyàn, wọ́n máa fi sọ ènìyàn dẹ́dú arílẹ̀, wọ́n máa fi fọ́ ènìyàn lójú, wọ́n máa fi sọ ènìyàn di onístroke, wọ́n máa fi dá ìsàn sí ènìyàn lára. Jígí àbàmì tí ayé fẹ́ lò lórí ayé rẹ láti fi ba ayé ọmọ rẹ jẹ́, tàbí láti fi ba ayé aya rẹ jẹ́, tàbí láti fi ba ayé rẹ jẹ́, lórúkọ Jésù iná Olúwa kọlù wọ́n. Mo sọ jáde àwọn iṣẹ́ ibi tí wọ́n ti parí sí ojú jígí, tí wọ́n fi sọ wípé bí olóore bá rí ọ, tí wọ́n fi sọ pé kó lóore má sí ọ lóore. Mo wí lónìí abàṣẹ náà jẹ́ ìkórìtà tá a mú jígí lọ, tá a porúkọ rẹ sí wípé bó bá ti wo jígí láyé tí wọ́n sọ pé kó lóore má rìnrìn rí ọ, lónìí yìí iná gbàbẹ̀ ló tú sẹ́nà ká. Mo sọ̀rọ̀ àṣẹ jáde, jígí rèé lọ́wọ́ mi, ìwọ tó rí sí ẹ̀fẹ́ èèyàn méje, bí a bá wo jígí ẹ̀dá máa ríra rẹ̀ níbẹ̀. Mo sọ̀rọ̀ jáde, gbogbo ibi tó o bá ti rìn sí olórí aláàánú arìnrìn rí ọ. Jésù Olúwa wa. Bá mi àṣírí, mo sì máa tú àṣírí tó pọ̀ gan lórí jígí, ṣùgbọ́n má gbàgbé sílò wa next week. Sílò wa every Wednesday la máa ń ṣe sílò yẹn. Àkọ́kọ́ òun ni wípé ní ọjọ́ Wednesday tó ń bọ̀ yìí, ó ní iṣẹ́ àkànṣe kan tí a fẹ́ yànda fún gbogbo èèyàn lọ́fẹ̀ẹ́ láì gbowó lọ́wọ́ wọn. A pè iṣẹ́ yẹn ní àánú connection. Ìwọ tó nílò rẹ̀ tètè máa bọ̀. Ṣàngó Ọ̀tà ìjókòó lọ́dọ̀ wa. Ẹlẹ́ẹ̀kejì, ìṣọ́nà ọ̀fẹ́ máa wà ní every Wednesday pẹ̀lú free medical check-up. Gbìyànjú join wa ní ọjọ́ Wednesday, Ṣàngó Ọ̀tà ni. Wọ́n náà plan báyìí tètè gbé wọ́n tó gbé sẹ́yìn kùlé rẹ̀. Àṣírí sì máa pọ̀ gan lórí jígí yìí. Gbọ́ mi dáadáa, wàá dẹ̀ tún gbá àṣírí ogun tó ń jayé rẹ̀. Ìwọ tó bá fẹ́ wá pè mí sórí nọ́mbà mi, torí WhatsApp nọ́mbà tá ń lò tẹ́lẹ̀ kò fi bẹ́ẹ̀ dá mọ́, ṣùgbọ́n ètí tó ń lọ lọ́wọ́ yìí tí kò ní issue, òun ní 08108778741, lẹ́ẹ̀kan sí 08108778741. Má miss Shiloh service ẹ, ó máa ní agbára gan. Sí ẹ̀rẹ̀ fẹ́yàn méjì.